Elédùmarè, ǹjẹ́ ohun kan ṣòro ṣe fún wọn bàbá mi bí? Rárá o. Ṣebí nǹkan ò ní jì títí kọ́ kọjá lọ́hùn lọ́hùn. Bẹ́ẹ̀ sì lọ̀bùn ní yọ̀bùn títí kọ́ kọjá síọ̀síọ̀. Aṣọ ò ní funfun títí kọ́ kọjá tónítóní o. Nǹkan ò ní rọ̀ títí kọ́ kọjá bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Bẹ́ẹ̀ sì lógun ò ní le títí kọ́ kọjá àwọn Elédùmarè bàbá mi Arógundádé. Ṣé bá ṣe máa jẹ̀yà ẹ lọ rèé lórílẹ̀‐èdè yìí bí? Lóòótọ́ ó kọ́ máa ru ọmọ Nàìjíríà ojoojúmọ́ là mọ̀ Nàìjíríà tòótọ́. Ó sì ti wá kò níyà báyìí, ó ti dínkù ojoojúmọ́. Bàbá mi dákun mọ̀mọ́ gbà wá, ṣàánú wa, má jẹ́ káwọn èèyàn yìí pa wá tán kó tó fọ̀n. Ire o. Ọ̀rọ̀ àgbáyé. Ọmọ, kí là ń pè lọ́mọ? Bóbí bá ń wọ́mọ tí ọba tí ìrọ́mọ bí yọ́mọ sá kíjokíjo kó lè bá tètè bímọ ni o. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé oríṣi ọmọ mẹ́rin ló wà nínú ayé. Àkọ́kọ́ ọmọ lọmọ tá a bí tó jèrè ara rẹ̀ ṣùgbọ́n tó bí ò jèrè. Ẹ̀kejì ọmọ lọmọ tá a bí tó bí jèrè ṣùgbọ́n tó ń gángan ò jèrè ara rẹ̀. Ẹ̀kẹta ọmọ ńlọmọ tí ò jèrè ara rẹ̀ tó bí náà ò sì jèrè. Ẹlẹ́ẹ̀kẹrin ọmọ òní gbogbo ayé fẹ́ bí ṣùgbọ́n bẹ́ẹ̀yàn ọba bírú ọmọ bẹ́ẹ̀ èèyàn náà ó ṣe kó tó jẹ́. Ńlọmọ tí ó jèrè ara rẹ̀ tó bí ó jèrè tàdúgbò jèrè tàgbà yóò jèrè. Irú ọmọ wo ni wọ́? Irú ọmọ wo lèmi náà? Láṣẹ Elédùmarè ọmọ alálùbáríkà lọ́ba mi òkè ó yọ̀ǹda fún gbogbo wa. Ire. Wọ́n ní bàbá ń jà bíi ti kákúkọ́, ọmọ ìyá mi padà òwe ayé ìgbà kan nu. Níbi ayé dé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀mí ìṣẹ̀dálẹ̀ ẹ̀jọ́ jà ẹ̀jọ́ rora yín tí wọ́n sì ń ro kúrò ọ́. Ilé ayé yìí ò ṣeé dá nìkan gbé. Bọ́ọ̀ bá ṣe ń gbìyànjú àti gòkè ọlà tó ń gbìyànjú àti dológo tó ń gbìyànjú àti dọlọ́lá oníkọ́ ọmọ gbìyànjú àti dáàbò bẹ̀mí ara rẹ̀ náà. Wò mí, àbí kí láǹfààní ẹni tó ṣe làálàá tó wági tó wà nǹkan síbẹ̀ tó dáná tán tó sì tó àsìkò tó yẹ kó jẹ làálàá rẹ̀ tó màráyé sì gẹ́mi rẹ̀ gbọdọ̀ nínú ayé tá a wáyé. Èèyàn abìdí yànyàn ṣé wọ́n mọ̀ pé èèrà ò fẹ́ pòpò òdínú bẹ́ẹ̀ sì lọ́mọ aráyé ọ̀fẹ́ ni fún rẹ̀. Bọ́ọ̀ bá ṣe ń gbìyànjú àti gòkè ìníkọ́ mọ̀ gbìyànjú àti béèrè agbára kó o sì mọ̀ gbìyànjú àti dáàbò bẹ̀mí ara rẹ̀. Kọ́ mọ́ bá kú fọ́tàyọ̀ ni o, káyé mọ́ bá dẹ́mi wá légbodò. Láṣẹ Elédùmarè a ò ní fọjọ́ lọ́jọ́ lọ. Ire o. Ọ̀rọ̀ àgbáyé. Yorùbá bọ̀ wọ́n nílé là á ti ń kẹ̀sọ́ ròde. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé kì í ṣẹ̀sọ́ nìkan mọ́. Ẹni ìsáwò olórí tí ń fìyà jà àwọn ọmọ ìlú ṣèbínú ilé kan ló ti jáde. Ẹni tó sì lówó tí ń fowó ràn àwọn ọmọ aráyé lọ́wọ́ táwọn èèyàn kan sáárá sí ẹ̀dẹ̀dẹ̀ kan ló ti jáde o. Tó ọmọ tó di jàgúdújàgán ta tí ń dà láfíà àdúgbò láàmú síbínú ilé kan ló ti jáde. Ìwọ gangan tó ń wò mí síbínú ilé kan ló ti jáde. Èmi tí mò ń sọ̀rọ̀ inú ilé kan lèmi náà ti jáde. Ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin òbí. Ọ̀rọ̀ tó ń sọ lójú àwọn ọmọ rẹ lónìí àbíwà tó ń wù àbẹ́kọ̀ tó ń kọ́ wọn lónìí ṣé tí ó mú àwọn ọmọ rẹ máa gbàre lọ́jọ́ iwájú ni àbí tí ó mú wọn gbèkún. Ìdínà tí ìwé mímọ́ gan fi fìdí ẹ̀ múlẹ̀ pé tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí bó bá dínú ẹ̀ àdòdìdì. Ire o. Ọ̀rọ̀ àgbáyé. Ọ̀kàrí ọmọdé yìí abiyamọ. Ǹjọ́ jẹ́ mọ̀ pé abiyamọ yàtọ̀ sábíagbà. Àwọn ìpẹrẹ mẹ́ta kan wà tó fi dábíamọ mọ́. Àkọ́kọ́, abiyamọ ò ní máa gbé ọmọ ṣépè àtọmọ rẹ o àtọmọ ọlọ́mọ. Ọ̀pọ̀lọpọ̀ abiyamọ míì ló ti gbé ọmọ ṣépè tó sì jẹ́ pé pé oníjọmọ láyé òde òní. Ẹ̀kejì, abiyamọ ní láti kó ẹnu rẹ̀ níjánu. Àwọn bàbá wa níbi ìṣù ẹni bàtà ń dọ̀bù. Ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló ti kó ọmọ rẹ̀ tàbí ọmọ ọjọ́ mẹ́jọ torí pé ọmọ rẹ̀ sohun ayọ̀ àbóso rere kan àbó débi pélé ògo kò ti sáré ròyìn káàkiri fún gbogbo ènìyàn pé ẹ wá wo tọmọ mi ṣe o. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ aláǹgbá dakùndílé àmì ìtinúrun. Ẹlẹ́ẹ̀kẹta, abiyamọ gbọ́dọ̀ máa ro ire mọ́ gbogbo ọmọ tó bá pàdé. Kì í ṣe pé ọmọ ọ̀rẹ́ rẹ̀ ń gòkè ọmọ gbèrò báyé ọmọ ọ̀rẹ́ rẹ̀ ó sì bàjẹ́. Abiyamọ là ń perú àwọn bẹ́ẹ̀. Ire o. Ọ̀rọ̀ àgbáyé. Ọmọdé yìí ṣé mi dọ̀ kò
kò sẹ́dá tí ò lánàá báná ṣe yàtọ̀ sóní bẹ́ẹ̀ náà sì lòní yàtọ̀ sọ́la o gbogbo ìṣẹ̀mí tọ́ba mi ò ké dá pátá porogodo fún àbàdà gbogbo apátá la lánàá wọ́n wàá torí wípé ọmọ àná ẹnìkan lọ́wàá máa fàná rẹ̀ gan-an èèyàn ọ̀tọ̀ ẹlòmíà tún ṣe débi pé bọ́ bá ríbi tán ti fẹ́ ran ọmọlàkejì lọ́wọ́ àbí tán fẹ́ ṣokùnfà bí ó ṣe gòkè ọ̀la yóò sì fàná rẹ̀ yóò fi dí gàgà ògo ọ̀jẹ̀jà mi torí pé wọ́n gangan tí mò ń wò ìwọ náà sá lánàá bẹ́ẹ̀ sì lèmi náà lánàá àná sì ti lọ òní ló kù kò sì sẹ́dá tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la tó o bá jáwọ́ ẹ̀san bọ̀ kankan o èrè. ọ̀rọ̀ àgbáyé. ààyò kí là ń pè láàyò téléyìnbó ń pè ní favourite gbọ́ òbí a máa láàyò láàrin àwọn ọmọ o bẹ́ẹ̀ lọ̀gá iléeṣẹ́ a máa láàyò láàrin àwọn ọmọọṣẹ́ rẹ̀ ṣe tó mọ̀tọ̀ elédùmarè bàbá mi gbogbo wa pátá ní ṣàánú fún àmọ́ bàbá mi náà tó ń láàyò ẹni ó bá já àyò elédùmarè gbogbo tí bá ń dáwọ́lé ní ìrọ̀rùn ní ọmọ jẹ́ gbogbo tí bá ń béèrè ìrọ̀rùn ní ọmọ rí gbà tó wá gbọ́ ipò ọ̀tá ipò kòkò ní kárú ẹni bẹ́ẹ̀ ní ọdún 2022 táwọn wò lọ́ọ̀kan yìí láṣẹ elédùmarè àtèmi àtiwọ́ àyò elédùmarè láàjẹ́ ó lè sàmì ire o. ọ̀rọ̀ àgbáyé. alágbára ayé wá tó ń gbìyànjú àti sẹ́kọ́nà dọ́dún àbọ̀n tó rò pé ó lè gbà wàrà dé wàrà já ǹjọ́ jẹ́ mọ̀ pé kò ṣeé ṣe fún ọ kó o gbin èrè kó o ló fi kálá lọ́ba tán ọ̀làgbà adébíọ̀n ọ̀rán tí àdó ọjọ́ kìíní àná tí atakóró fẹ́ sá wọnú ẹ̀ sọ ọ̀rán tí pé kò rí bí mọ́mọ́ ẹ̀ wọ́ èbùkà tó ń gbìn lẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ṣe mọ́tàn ò lè mú jẹ gbé bí wọ́n bá ka àwọn ọmọ rí ọ̀ka ìdínú lẹ́ẹ̀fì rọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí ọmọ sánmọ́ ní káàkiri inú ayé tí wọ́n ń jẹ ìyà bẹ́ẹ̀ sì ni kì í ṣe pé àwọn ọmọ wọn dáràn ṣùgbọ́n wà táwọn òbí wọn wù lánàá wọn ń jèrè kó o sì ṣàánú àwọn èso tí ó jáde lára rẹ̀. ire. ọ̀rọ̀ àgbáyé.